àfa ní ọ̀tẹ̀ tí wọ́n dì sí mi lù mí. فسيكون عليهم gbogbo tí wọ́n ní ọ̀sẹ̀ rẹ̀ sí mi yóò darí sọ́dọ̀ wọn ni. ما يظنون بنا wọ́n rò pé yóò ṣẹlẹ̀ ń lé wa. سرا وجهرا ببسم الله الرحمن ọlá bisimilayi rahman rahim gbogbo ń tẹ́ ń rò pé yóò ṣe wá ń lé wa ẹ̀yin ni yóò ṣe. وسيكون عليهم ما يظنون بنا yóò ṣẹlẹ̀ sí mi. سرا àmọ́ bẹ́ẹ̀. وجهرا wọ́n sọ níta gbọ́ fẹ́ tẹ́ náà. عليهم ببسم الله الرحمن lọ́la bisimilayi rahman rahim gbogbo ẹni ó ní tèmi ó bàjẹ́ tiẹ̀ ní ó bàjẹ́. وسيكون عليهم ما يظنون بنا سرا وجهرا ببسم الله الرحمن سرا وجهرا ببسم الله الرحمن